ọ̀rọ̀ tí wọ́n bá rí tí bàbá sọ ní àyín mo fi dáàbò bò wọ́n ni. àwọn bàbá wa Mudiru Markaz wọ́n fi dáàbò bo bàbá wa Imam Fulani ni. mo sì fi gbèjà wọn ni. bàbá sì ń fi gbèjà wọn ni. ìgbèjà wọn yẹn. ìgbèjà wọn ni. ọ̀há lè máa wò pé kí ni mo fi gbèjà wọn. ìwọ lè máa wò pé kí ni wọ́n fi gbèjà wọn. ẹ wàá sọ fún ẹ. a wàá sọ fún ọ nísìnyí. ní 2022. ní 2022. ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi. ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá tó kan gbogbo wa yìí ọdún náà ló ṣẹlẹ̀. ṣáájú kó tó ṣẹlẹ̀. ṣíwájú kó tó ṣẹlẹ̀. oṣù méjì. oṣù méjì kó tó dìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. kó tó dìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. kó tó dìgbà tó ṣẹlẹ̀. oṣù méjì oṣù yẹn ni mo lọ Ìlọrin a lọ ṣe ìyàwó kan nílé Imam Fulani. àwọn bàbá lọ Ìlọrin nígbà náà ló kóṣù méjì tí ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ wọ́n lè ṣe ìyàwó kan nílé bàbá wa Imam. Bàbá Mákàmọ́. Bàbá wa Mákàmọ́. Mo fẹ́ lọ kí gọ́vnà. Bàbá fẹ́ lè kí gọ́vnà níjọ́ náà. Àti imam. Àti bàbá wa imam. Ni mo wà lọ́dọ̀ Mákàmọ́, mo ń kí wọn báyìí. Ẹni tí mo sọ̀rọ̀ ẹ̀ yìí ló bá wá. àwọn bàbá ń bẹ lọ́dọ̀ bàbá Mákàmọ́ wọn kí wọn níjọ́ náà lẹ́ni tí a sọ̀rọ̀ rẹ̀ ní ìlànà ló bá wá. Wíwá tó wá. Wíwá tó wá. Ó wá há sáàrin mi àti Mákàmọ́ báyìí. Ó há sí àárín bàbá wa Mudiru Markaz àti bàbá Mákàmọ́ báyìí. Bí ìgbà tó já sí pé ó ń gbọ́rọ̀ tá à ń sọ òun náà ń bá mi kí wọn. Bí ìgbà tó já sí wípé ó ń gbọ́n tí àwọn bàbá méjèèjì ń sọ òun náà sì ń bá bàbá kí wọn. Ọlọ́pàá tó tẹ̀lé. Ọlọ́pàá tó tẹ̀lé ẹni tá ń wí yìí. Ó yẹra. Òun yẹra. Díẹ̀ báyìí. Ó yẹ̀ sẹ́yìn díẹ̀ báyìí. Òun náà yẹra. Òun náà yẹra. Díẹ̀. Díẹ̀. Lọmọ kan bá wá ló fi áńkáṣífù nù mí lọ́rùn. Ní ọmọ kan bá wá látẹ̀yìn ló fi áńkáṣífù nù bàbá lọ́rùn. Bí kálukú ti rí lọ́nà láyìn wọn tọ́pọ̀lọpọ̀ ń sọ pé ẹ má pariwo rẹ̀ bóyá eré ni àgbọ́ lẹ́nu bàbá tó lọ́rọ̀ òun ló ń gbọ́ lẹ́nu wọn kì í ṣeré Yorùbá àmọ́mọ́ náà rí tó fi áńkáṣífù nù wọn lọ́rùn. Áńkáṣífù yẹn ṣì wà o. Áńkáṣífù náà ṣì ń bẹ. Torí ẹni yìí ló gba áńkáṣífù lọ́wọ́ ọmọ yẹn. Torí ẹni tá ń wí yìí òun náà ló gba áńkáṣífù náà lọ́wọ́ ọmọ náà. Kí àwọn àfáà kan tó gbà lọ́wọ́ ẹ̀. Kí àwọn àlùfáà kí wọ́n tó gba áńkáṣífù lọ́wọ́ ń tọ̀hún náà. Ìyẹn lọ. Èyí ń lọ bá ní. Ó dóṣù kejì. Ó di oṣù kejì. Ó ń jẹ́ oṣù méjì. Ó ń jẹ́ oṣù méjì. Òun ni mo tún wá nílé Bígọ́rẹ̀ wọ́n fẹ́ ṣe ìyàwó. Nílé Bígọ́rẹ̀ wọ́n fẹ́ ṣe ìyàwó. Èmi náà pè. Àwọn bàbá ni wọ́n pè. Ìyàwó tí wọ́n fẹ́ ṣe yìí kémi tó débẹ̀. Ìyàwó tí wọ́n fẹ́ ṣe kí bàbá tó débẹ̀. Nǹkan kan ò ṣe mí. Nǹkan kan ò ṣe wọ́n ẹ̀dá tí nǹkan kan bá ń ṣe ò ní bọ́ sínú ọkọ̀ láti yàn yín kó derí kọ̀ lọ́rin. Mo wá lọ. Bàbá wa lọ. Ìgbà mo dọ̀hùn láàárọ̀ àwọn àfáà tá jíjọ lọ gbogbo wọn wà pẹ̀lú mi. Nígbà tí bàbá débẹ̀ ní àárọ̀ gbogbo àwọn àlùfáà wa tí wọ́n tẹ̀lé wọn lọ wọ́n ń bẹ pẹ̀lú bàbá ń bẹ. Kò sẹ́ni tó lè sọ pé òun rápẹẹrẹ àárẹ̀
kò sẹ́ni tó lè sọ pé òun rápẹrẹ àárẹ̀ lára bàbá ńjọ́ náà. mo wá débẹ̀. bàbá wá débẹ̀. àmúra gbogbo wa labá wọ mọ́tò. nígbà wọ mọ́tò adébí ìyàwó. nígbà tí a wọ mọ́tò ńjọ́ náà adébí ìyàwó tó jẹ́ bí òde tá a torí ẹ̀ lọ. ẹni tí mò ń wí yìí. ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí. ó ti ṣáájú mi débẹ̀. ó ti ṣáájú wa débẹ̀. ó jókòó níbi tí bí ká sọ pé ààyè tó ti mú ọwọ́ ọ̀tún mi báyìí. ó ti jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá ní ọwọ́ ọ̀tún nígbà tí bàbá gan tí wọ́n pè ń bẹ́ ò tí ì dé òun ti máyè kalẹ̀ lọ́wọ́ ọ̀tún wọn. ó wá ṣe bí ìgbà tó ń wẹ́lkọ́mù mi nígbà tí mo dé. lẹ́ni tó ń ṣe bí ìgbà tí ń wẹ́lkọ́mù bàbá nígbà tí bàbá débẹ̀. bàbá Ọládìméjì Ìgbàjà. bàbá Ọládìméjì Ìgbàjà. tí wọ́n ní Al-Hikma. tí wọ́n ní Jami'atul Hikma. àwọn jókòó bí bàbá wa Sheikh Raji ti jókòó yìí. wọ́n jókòó bí bàbá wa Sheikh Raji Suleimanu ti jókòó lẹ̀ yìí. wọ́n wá èmi ni mo fẹ́ ṣe wáàsí. bàbá Lágége ni wọ́n sì fẹ́ ṣe wáàsí níjọ́ náà. bá a ṣe jókòó yìí kí àáfàá yìí tó jókòó lọ́tún mi báyìí kó ti ju nǹkan sí mi lápò. bá a ti jókòó lẹ̀ yìí àlùfáà wa Jánásì àgbà bí wọ́n ti jókòó ti bàbá yìí bẹ́ẹ̀ ló ń tọ̀hún jókòó jọ náà ó ti ju nǹkan sí bàbá lápò jọ náà. n tó jù sí mi lápò èmi ò mọ̀. n tó jù sí bàbá lápò àkókò tó jù sí bàbá ò mọ̀. mi sì sọ pé kó ju nǹkan sí mi lápò. a sì jọ sọ kìí ṣàjọmọ wa pé ojú báyìí sí mi lápò ṣé mo lè ju báyìí sí yín lápò jù sí mi lápò a lásọ ti rẹ̀. àmọ́ gẹ́gẹ́ bí ẹni pé agbádá ni mo wọ̀. àmọ́ gẹ́gẹ́ bí wípé agbádá ni bàbá wọ̀. ìfura yẹn o kò mú. ìmọ̀ kó agbára mára ìmọ̀ paramọ́nì ìfúra yóò fẹ́ sí ń bẹ̀ gẹ́ àti bẹ́ẹ̀ tó ju nǹkan sí yàn lápò yìí ńgbà tí ẹ ṣe kèfèrí àfọkànsí gbérú bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀. ìgbà tí ń dìde tí mo fẹ́ ṣe wáàsí. ńgbà tí bàbá ó dìde tó kan tí wọ́n ṣe wáàsí ńjọ́ náà. mo ti dìde. bàbá ti dìde. àwọn ọ̀rọ̀ yìí sùn nìkan bá. àwọn bàbá ọ̀rọ̀ yìí sùn nìkan bá. wọ́n wà ń bẹ̀. wọ́n wà ń bẹ̀ ńjọ́ náà. àwọn ẹlòmíín náà wà ń bẹ̀. àwọn ẹlòmíín wà ń bẹ̀ nínú àwọn àgbààgbà láwọn àlùfáà. mo dìde. bàbá dìde ńjọ́ náà. mo ń kí àwọn èèyàn. bàbá ń kí àwọn ènìyàn lọ́wọ́ kí wọ́n tó wọnú ọ̀rọ̀. ọ̀rọ̀ mi ò kàn balance wọn ni. lójijì ọ̀rọ̀ yẹn ò kàn balance mọ́ ni. à ń gbìyànjú ká tó ọ̀rọ̀ yẹn ò tó mọ́. ni àwọn àfáàsúlẹ̀. bàbá wa ní mọ̀lmọ̀lá. àti ẹnìkan. àti ẹnìkan. mi ò rántí mọ́. mọ́ bàbá ọ̀rọ̀ yìí sùn ní kọ́ọ̀bà ni è. wọ́n gba máìkì yẹn lọ́wọ́ mi. wọ́n gba máìkì náà lọ́wọ́ bàbá níjọ́ náà nígbà tí wọ́n rí pé ọ̀rọ̀ yóò tó bá àfàgbà tí mo sọ̀rọ̀ kọ́ yìí. wọ́n gba máìkì yẹn. wọ́n gba máìkì yẹn. mo jókòó. bàbá jókòó padà. mi ò slump o. bàbá ò slump wọn ò ṣubú lulẹ̀ wọn ò dìgbò lulẹ̀ ńbẹ̀. so wọ́n gba máìkì mo ní kàn máa so igi yẹn lọ. wọ́n gba máìkì wá sí ò lè ṣẹlẹ̀ mọ́nù ni bàbá yàn dápẹ́ ẹ máa so igi lọ. èyí tó ṣẹlẹ̀ yìí náà odidi wá sí kan ni ibi abágbé èso oore sí tó jẹ́ ní tó wá ń hù níbẹ̀ ní wá sí kan lè yóò náà.
wọ́n fi so igi yẹn tán. tí wọ́n fi so igi tán níjọ́ náà. wọ́n fi ṣe gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe. tí wọ́n fi ṣe gbogbo ẹ̀ tán. àwọn náà sáré ṣe pápá. wọ́n ṣe gbogbo ẹ̀ kánmọ́kánmọ́ kóbókóbó níjọ́ náà. bàbá Lágége ń bẹ lérí ìjókòó lẹ̀ o. bàbá Ọládìméjì Ìgbàjà. bàbá Ọládìméjì Ìgbàjà. wọ́n ń wò mí. wọ́n ń wo bàbá níjọ́ náà. àwọn náà wọ́n ń sáré ké nǹkan. àwọn náà ń ṣàdúrà wọ́n ń pòókọ Ọlọ́run gbogbo tẹnu wọn bá ní àwọn àyà tó dáa làwọn náà ń pè níjọ́ náà. nìkan náà àwọn ọmọ bígọ́ rẹ̀. nìkan náà àwọn ọmọ bígọ́ rẹ̀ níjọ́ náà. ló bá sáré lọ gbé mọ́tò wá. ni wọ́n bá sáré lè gbé mọ́tò wá. wọ́n ṣe gbé mọ́tò dé wọ́n ní kí n wọlé kí n wọ mọ́tò. wọ́n ti gbé mọ́tò dé wọ́n ní kí bàbá wọlé sínú mọ́tò náà. mo wọ mọ́tò yẹn. bàbá wọ̀ ọ́ níjọ́ náà. Abu PA. àfáwà Alustaz Abubakar apatira PA. wọ́n ti bọ́ bàtà ẹsẹ̀ mi. wọ́n ti bọ́ bàtà lẹ́sẹ̀ àfa àgbà níjọ́ náà. wọ́n bọ́ agbádá yẹn. wọ́n ti bọ́ agbádá kúrò lọ́rùn wọn. lọ́ọ̀fọ̀. mo kàn wá nu mọ́tò mò ń wò wọ́n. bàbá kan wà nu mọ́tò wọ́n kàn ń wò bí gbàtẹ́ yẹn ń wéré Yorùbá ni pé bóò ní ti ṣẹlẹ̀ báyìí Ọlọ́run. kò yẹ nìkan kan máa fọ́ Ọlọ́run tó ní bàbá nìkan. so wọ́n á ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n gbé mi wúrúrú wọ́n kọ́kọ́ gbé mi yà ní hospital kan. wọ́n kọ́kọ́ gbé bàbá yà ní general hospital ń jọ náà. kò àti ìdè general. wọ́n àti ìdè general wọ́n kọ́kọ́ yà ní hospital kan. wọ́n tún gbé mi kúrò. wọ́n tún gbé bàbá kúrò ń bẹ̀. ó di general. ó di general. mo kàn á ń bẹ̀ mò ń wò wọ́n. bàbá wà ń bẹ̀ wọ́n ń wò wọ́n. mi ò lose conscience mi. bàbá ò lose conscience níjọ́ náà. consciousness bàbá ò lose ẹ̀ níjọ́ náà. so mo ṣáà ń bẹ̀ mo kàn ń wò báyìí. àmọ́ mi ò lè sọ̀rọ̀ mọ́. àmọ́ bàbá ò lè sọ̀rọ̀ mọ́ níjọ́ náà gbogbo bí wọ́n ti bá tó bọ̀ yìí. làákàyè mi kàn sì pé síbẹ̀. làákàyè yẹn pé síbẹ̀. alhamdulillah alhamdulillah. téèyàn máa fi mọ ìyàtọ̀ tó wà láàrin stroke àti nǹkan tí ò kì í ṣe stroke. téèyàn fi máa mọ yàtọ̀ láàrin tó bá jẹ́ stroke nínú tí máa kọlù yàn àti tó yàtọ̀ sí bẹ́ẹ̀. lọ́dọ̀ wá pé stroke máa slump lọlẹ̀ ni. tó bá jẹ́ stroke tẹ́ni tí nǹkan náà sì kọlù ń bẹ lérí ìdúró èyí ó dìgbò lulẹ̀ ni torí gbogbo ṣá ti daṣẹ́ lẹ̀ yányán nù ni. tó bá jẹ́ stroke. tó bá jẹ́ stroke ni èyí. mi ò lè mọ nǹkan tó ń lọ. èèyàn ò ní mọ nǹkan tí ń lọ rárá téèyàn ó fi mọ̀gbà tí wọ́n ń bọ́ṣọ tí wọ́n ń bọ́ bàtà tí wọ́n gbé mọ́tò dé tí wọ́n wọnú rẹ̀. so wọ́n á gbé mi dé general. wọ́n á gbé bàbá dé general níjọ́ náà. níjọ́ tá à ń wí àwọn dókítà yẹn wú kálukú wọ́n ṣàdá abẹ́rẹ́ bò mí. wọ́n dá abẹ́rẹ́ bò bàbá àwọn dókítà lọ wọ́n ń bọ̀. ibẹ̀ ló ti wá dìde ẹni tá à ń wí. ibẹ̀ ni ẹ̀ ń tà sọ̀rọ̀ rẹ̀ yìí. ó tẹ̀lé ọkọ̀ tá à ń bá lọ yẹn. ó tẹ̀lé mọ́tò tó gbé bàbá wa òun náà tẹ̀lé wọn. ó tẹ̀lé wa dé general. wọ́n tẹ̀lé wa dé general hospital níjọ́ náà èyí ẹ̀ ń tà sọ̀rọ̀ rẹ̀ yìí. ẹ jẹ́ ká farabalẹ̀ ẹ jẹ́ ká farabalẹ̀. wọ́n á tẹ̀lé mi dé general. nígbà tí wọ́n tẹ̀lé wa dé general níjọ́ náà. gbogbo àwọn àfáà gbogbo kálukú wọ́n tẹ̀lé mi dé general bẹ́ẹ̀ níjọ́ náà. gbogbo àwọn àlùfáà gbogbo kálukú wọ́n tẹ̀lé bàbá dé general hospital níjọ́ náà. ìgbà táwọn dókítà yẹn tán ṣe kinní tán fún mi lábẹ́rẹ́ tán ṣe gbogbo ẹ̀ lẹ́ni yìí bá dìde ló bá lọ bá Àbú apátira. ńgbà tí wọ́n fún bàbá lábẹ́rẹ́ ni ẹ̀ ń tà sọ̀rọ̀ rẹ̀ yìí bá dìde ló bá lọ bá àfáwà apátira. ló
bá ní òun ju nǹkan sí mi lápò. wọ́n bá ní kí wọ́n dákun ẹ farabalẹ̀ ẹni yìí lè bá wọn pé kán dákun òun ju nǹkan kan sí bàbá lápò. kí àkọ́ bá òun mú nǹkan tó ń jù sí mi lápò. kí pa kí wọ́n dákun kí wọ́n bá wọn mú nǹkan náà kíní náà lòun wá gbà àmọ́ bóyá rò pé ó ti parí iṣẹ́ tá a fẹ́ kó ṣe ni ẹ bá wa mú wá a fẹ́ gbà padà. nígbà tó wá àbú ó wà láyé. afáwọn apátírà pa wọ́n ń bẹ láyé a sì sọ̀rọ̀ inú kọ̀rọ̀ yàrá ibi tí gbogbo ayé ó ti máa wò ó ni. àwọn Ustaz Suleiman wọ́n wà bẹ̀. àwọn bàbá wọn ní mọ̀lá wọ́n ń bẹ́ ń bẹ̀. ọwá ìyẹn wá tọwọ́ bọ àpò mi. ní afáwọn apátírà làwọn náà bá tọwọ́ bọ àpò. ìtọ́ bá pò mí tó tọ́ bá pò mí ló bá àdó méjì. tí tọ́ bá kò tí wọ́n tọ́ bá kò níjọ́ náà wọ́n bá àdó méjì níbẹ̀. ẹ jẹ́ ká farabalẹ̀ ẹ jẹ́ kí a farabalẹ̀. ẹ jẹ́ a farabalẹ̀. ẹ jẹ́ a farabalẹ̀. ẹ̀rọ̀pọ̀ ẹ jẹ́ kí a farabalẹ̀ torí tọ́lọ́hun gbogbo tí wọn náà ń gbọ́ lórí Facebook láti yọ́tọ́ pẹ́ ẹ̀ tó ní kí sọ ni wọ́n sọ kí sọ fúnra ara wọn yìí farabalẹ̀ kó gbọ́rọ̀ náà dáadáa bisanade mutẹ́sìn ń tà mọ̀ tó sì gbajúmọ̀ láàrin èèyàn pé béèyàn bá ju nǹkan sí yàn lápò àáfàá ló ju nǹkan sí yàn lápò àmọ́ fẹ̀mí sí kó jẹ́ Kùránì àbí kó jẹ́ Dàlẹ́lù àmọ́ tọ̀ ní ta bá ń bẹ̀ àbá Kùránì ń bẹ̀ àbá Dàlẹ́lù ń bẹ̀ ń tà mọ́ bá lọ́dọ̀ babaláwo la bá nú àpòjọ́ náà. ó wá ẹ dákun ẹ torí Ọlọ́run ẹ farabalẹ̀. ó wá àwọn pẹ̀lú àfáàsúlẹ̀ àti kìíní àwọn ni pé ókè kan yọ fún. àwọn Ustaz Suleiman wọ́n wá ní kí wọ́n yọ fún níjọ́ náà. ó wá gbà ó ní kíní tóun gbà tóun fi sí wọn lápò yìí òun máa fi ń ṣèṣọ́ra ni. n tó sọ fún wọn jọ náà ni pé n tóun fi sí bàbá lápò yìí òun máa fi ń ṣèṣọ́ra fúnra òun ni. òun sì gbọ́dọ̀ pa nǹkan lé lórí. òun sì gbọ́dọ̀ pa nǹkan lé lérí bó ti ṣẹlẹ̀ yìí pé nígbà tóun náà dolóyè làwọn àgbàlagbà rí i pé o nídìí ṣọ́rí o sì nídìí ṣọ́ra tó ráàrin ọ̀tá lọ wà yìí ni wọ́n fi wá ṣe nǹkan náà fóun kó wọn mọ̀ fi ṣọ́ra tóun bá ti wá rí nǹkan ewu tá a bá ti lo nǹkan yìí tán àfi ká pa ẹran lé lérí bóun ti máa ṣe nù ni. wọ́n wá mú fún un. náà fi wá mú kinní náà fún gẹ́gẹ́ bí àlàyé tó ṣe kalẹ̀ fún wa. ó wá lọ. ó wá lọ. òun náà rí i pé bóyá consciousness yẹn wà. òun náà rí i pé ìjẹ́ yẹn sì wà kò sí nǹkan kan tó sọpọlọ àlàáfíà yẹn ń bẹnu ara ó mọ̀ pé bàbá sì mọ ohun tó ń ṣẹlẹ̀ ńgbà náà. ó kàn wọ́n pé mi ò lè sọ̀rọ̀ mọ́. ó mọ̀ pé bàbá ò lè sọ̀rọ̀ mọ́ ńgbà náà àmọ́ nǹkan kan ò sí ọpọlọ yẹn. ó wá gbà á ó lọ. ó wá gba kínní náà àdó méjèèjì ó kó àdó náà lọ. ó wá padà wá. ó wá padà wá lẹ́yìn tó kó àdó náà lọ. ó ní ó wá mú ìkódẹ. ó wá mú ìkódẹ. ó mú wá. ó kó wá. ó wá sọ wípé ìkódẹ yìí àfi káwọn fi sàmí lórí. ó wá sọ wípé ìkódẹ náà àwọn èèyàn bẹ́ẹ̀ farabalẹ̀ ẹ farabalẹ̀ àwọn là ń dààmú pa fẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí àti ń gbọ́ lẹ́nu ẹni tó lọ́rọ̀ àwọn tọ́rọ̀ sì ṣojú wọn bẹ́ẹ̀ ń jòkólẹ̀ yìí lẹ́yìn tó kó àdó méjèèjì lọ àmọ́ tí wọ́n lọ ṣe sí tó sọ fún wa ní pé àwọn fẹ́ lè pẹran lé lérí ó wá kó ìkódẹ méjì dé ó wá ní ìkódẹ méjì yìí o ẹni táwọn bá kó tíra àdó yìí kúrò lápò rẹ̀ àwọn gbọ́dọ̀ fi ìkódẹ sàá lórí. ìyẹn ni ọmọ mi sì wà nítòsí. ọmọ bàbá sì ń bẹ nítòsí ńjọ́ náà. ó
òun náà bóyá wà ń bí nìsín. àwọn náà bẹ́ntò sí wa níyàyín níjọ́ náà wọ́n bẹ́ntò sí wa bá ń bẹ́nu léyìí pẹ̀lú wa ń bẹ́nu mọ́sálásí pẹ̀lú wa báyìí báyìí. àwa ni àwọn méjèèjì àfáà Suleiman àti Abu. Al-Ustaz Suleiman àti Ustaz wa Abubakar. òun ni wọ́n wá bi léèrè pé ń gbọ́ kíní yìí ṣé wọ́n lè fi sa bàbá lórí ní ẹni àrárárárá. wọ́n wá bí ọmọ bàbá léèrè wípé kíní yìí ǹjẹ́ wọ́n lè fi sa bàbá lórí kálàáfíà ó lè dé kí gbogbo tó ṣẹlẹ̀ yìí kọ́lọ́hún ó lè ka gẹ́gẹ́ bí ọmọ tó mọ bàbá rẹ̀ tí kìí sí sọmọ àlè ó ní rárá kíní yóò jọmọ́ lànà bàbá tèmi àlùfáà ni wà nílé wa. wo àsìkò ń lọ. àsìkò ń lọ bẹ́ẹ̀ tí wọ́n ń ṣàròyé yìí ẹ̀ níjẹ́ bọ́rọ̀ yìí débi tó yẹ kábàá dé lónìí. mi ò sì fẹ́ lò ju wákàtí kan lọ. a sì fẹ́ lò ju wákàtí kan lọ gbogbo tó sì jẹ́ pọ́ìntì ń bẹ̀ afẹ́yẹ̀ nàná rẹ̀ kó lójútùú kí kálukú lẹ́rìí ọ̀rọ̀ lọ́wọ́ látòní lọ. àwa bí o ṣe fi sàmì lórí nìyẹn. bí wọ́n ti ní a ò gbà kó o fi ìkódẹ sàwọn lórí jọ náà kò bá láǹfààní bẹ́ẹ̀. bá dò náà tí ẹ ní. bá dò náà níbi kódẹ ní ẹnìkan ò mọ̀ ló bá fi kó ìkódẹ àbí àdó rẹ̀ padà. ọwọ́ àkókò ń bẹ̀. ọwọ́ àkókò ń bẹ̀ tán. òun ló wá ń sọ fún inú àwọn àfà tí wọ́n wà pẹ̀lú wa ń bẹ̀. ọwọ́ kó ń bẹ̀ tán. àwọn àfà yẹn ò lè jókòó pẹ̀lú mi nínú wọ́ọ̀dì wọn lè wọlé yẹn. àwọn àfà wọn ò lè wọlé pẹ̀lú bàbá nu wọ́ọ̀dì ńjọ́ náà ìta làwọn dúró sí nígbà tó wá kúrò nínú wọ́ọ̀dù ó jáde sí wọn ó wá pàdé àwọn àlùfáà náà níbẹ̀. ó wá ní iṣẹ́ mọ̀ ní pé òun tí è ṣe mi. ìwọ̀n sọ́njọ́ náà wípé òun fúnra ara òun tí kìí ṣe babalágége. wípé òun ti paralyze. ń sọ fáwọn àlùfáà pé a mọ̀kàn ni o akú kádàrá ọlọ́run o òun ti paralyze nìyí o gẹ́gẹ́ bí tóun rí lókè nísìnyí. so wọ́n á ṣe bẹ́ẹ̀ yẹn. ó wí bẹ́ẹ̀. làwọn yẹn wá rí pé ṣé ìwọ jẹ́ dókítà ni. làwọn yẹn wá ń bi léèrè pé ṣé ìwọ jẹ́ dókítà ni rìsáàsì kí ló ṣe tẹ́sítì kí ló ṣe nítorí ká gbọ́ lẹ́nu dókítà ó ṣe jẹ́nu rẹ̀ láti gbọ́ kí ló mọ̀ sí tó ń sọ pé nìkan ti paralyze. wọ́n ṣàfà inú àwọn tó sọ̀rọ̀ fún. nínú àwọn tó sọ̀rọ̀ fún gbọ́dọ̀. màá dárúkọ èèyàn méjì àbí èèyàn mẹ́ta. bàbá ó dárúkọ èèyàn méjì àbí mẹ́ta. Dr. Ọláòtí. Dr. Ọláòtí. wọ́n ń bẹ nínú àwọn tí ẹni yìí sọ̀rọ̀ fún jọ náà. àfa Harun Rasheed. àfa wa Harun Rasheed Al-Ustaz Abubakar tí wọ́n nílé kéwọ́ Harun Rasheed wọ́n ń bẹ ń bẹ níjọ náà. Haji Yusufu Amura. àwọn alájí wa Yusuf Amura. làwọn yẹn bá dákẹ́. àwọn bá dákẹ́ ńjọ́ náà. òun náà lè sọ ẹni kò lè sọ̀rọ̀ mí mọ́. òun náà lè wí nǹkan kan lẹ́yìn ọ̀rọ̀ nìmọ́. ìyẹn ló fi kúrò. ìyẹn ló fi kúrò ń bẹ̀ ńjọ́ náà. Gọ́vnà Abdulrahman. Gọ́vnà wa ní Kwara State Gọ́vnà Abdulrahman Abdulrazak. òun ló wá sanwó plane. àwọn ni wọ́n wá sanwó plane níjọ́ náà. àwọn Justice Alpha. àwọn Justice Alpha Belgore. Justice Ahmed Belgore. Justice Ahmed Belgore. Engineer Saad Belgore. Engineer Saad Belgore. toro ti sọ lójú àwọn yẹn náà wípé ìmáàmù Fúlàní nìkan fura sí o. ó ti sọ lójú àwọn wọ̀nyún náà pé bàbá wa ìmáàmù Fúlàní ni kí wọ́n fura sí ìdí tá a fi ní bàbá wa ìmáàmù Fúlàní gan là ń gbèjà la sì fẹ́ fọ̀ mọ́ pé wọ́n èé ṣẹ̀dá bẹ́ẹ̀ wọ́n èé ṣàfà bẹ́ẹ̀ wọ́n èé ṣe èèyàn bẹ́ẹ̀
wọn kì í ṣẹ̀dá tí fẹ́ kí ilé ọlá ó dahoro. bí wọ́n ti wí ọ̀rọ̀ náà mọ́ra wọn nù ní pé òde tí bàbá wa ń lọrin kẹ́yìn inú àwọn àfáà lọrin ò dùn sí bàbá wa gba yìí táwọn àfáà lọrin máa ń gbà ní àwọn àfáà lọrin èsì yọnu sí bẹ́ẹ̀ sẹ̀ríà rẹ̀ ni wọ́n ń dá lọ́wọ́ yìí tó sọ fáwọn ènìyàn níjọ́ náà nù ní. so gómìnà ló sanwó plane. gómìnà ni wọ́n sanwó plane níjọ́ náà. plane tí ó gbé mi láti lọrin bẹ̀. tó jẹ́ chartered plane tí ó gbé bàbá láti lọrin bẹ̀ ni. lọ sí Àbújá. tó fi gbé wọn lọ Àbújá. nígbà tí plane yẹn dé wọ́n gbé mi wọ plane. inú plane kíní oxygen gbogbo kíní sọ torí èmi dìde padà. torí bàbá padà dìde. Alhamdulillah. ìdìde tí mo dìde yẹn mo yọ kíní oxygen yẹn. ìdìde tí bàbá dìde báyìí wọ́n yọ gbogbo kíní oxygen yẹn wọ́n yọ kúrò nínú ara wọn. àwọn tó wà nínú plane pé torí charter plane ni. torí chartered plane ni e. àwọn crew yẹn. àwọn crew yẹn. àwọn crew. àwọn crew yẹn. àwọn yẹn náà ní kíkóyin kí n jókòó kíní kan plane yẹn ò dẹ̀ ga sókè. àwọn ni wọ́n sọ pé kí bàbá ó jókòó torí plane náà ò ga sókè tó bẹ́ẹ̀ wọ́n ní ká jókòó kí bàbá ó fẹ̀yìntì kí wọ́n farabalẹ̀ díẹ̀ sí i. wife mi wà nù plane yẹn. àwọn ìyá wa lọ́dọ̀ babalágége wọ́n ń bẹ́nu bàálù náà pẹ̀lú wọn níjọ́ náà. àbú ó wà ń bẹ̀. àwọn afáwa pa àwọn náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níjọ́ náà. ó wá mo ṣáwà ń bẹ̀ ṣíṣe àwọn ẹ̀ wọ́n bá ní kí n ṣáàtì ẹ̀ jókòó kí n ṣe kíní kan kíní tí gbogbo oxygen tí mo yọ yìí mo bá jókòó. bàbá bá jókòó. kíní abẹ́rẹ́ tán sì fún mi yẹn. kíní abẹ́rẹ́ tí wọ́n sì fún bàbá nì. kò tí ì dá lára mi. abẹ́rẹ́ yìí ò tí ì dá lára wọn. mo bá tún sùn. ni bàbá bá tún sùn. mo á wà bẹ́ẹ̀ òun ni àmọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní sọ̀ráǹdì mi mo rí. àmọ́ gbogbo tí ń ṣẹlẹ̀ láyìíká bàbá nígbà ṣẹlẹ̀ yìí gbogbo ẹ̀ ni bàbá ń rí. so mo wà bẹ́ẹ̀ tán a fi dé Àbújá. tá a fi dé Àbújá bàbá ń bẹ bẹ́ẹ̀ níjọ́ náà. wọ́n fi sọ mí kalẹ̀. tí wọ́n fi sọ bàbá kalẹ̀. wọ́n gbé ambulance wá. wọ́n gbé ambulance wá. Turkish hospital. Turkish hospital. l'Abuja. níbẹ̀ l'Abuja. ibẹ̀ náà gbé mi lọ. ibẹ̀ ni wọ́n gbé bàbá lọ. ìgbà tí mo débẹ̀ tán fi mí sínú yàrá tán ṣe gbogbo tí máa padà lajú. mo bá ní wife mi ni. nígbà tí bàbá padà lajú ni wọ́n bá bojú wọ́n bá wọ ọ̀kan báyìí wọ́n bá ní àwọn ìyá wa nìyí àwọn wí bẹ́ẹ̀ wípé wife mi nìyí. ok. mo ní wọlú à ń bì ó tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀. bàbá ní ó tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀. ìyàwó kejì tí mo ní mi ò fẹ́ kó wà ń bì pẹ̀lú. ìyàwó kejì lọ́dọ̀ àwọn bàbá wa àwọn bàbá láwọn ò fẹ́ kó wọn wà pẹ̀lú àwọn ń bẹ̀. so ó ń bá lọ́wọ́ à ń bẹ̀ mo ní pé nísìn kó máa fọ́ múlé o. àwọn bàbá wa ní àwọn aṣọ fáwọn ìyá wa gbọ́ náà. kó má múra ipò ń fẹ́ wá bí. pé kí ìyàwó kejì nì káwọn má múra pé òun ń bọ̀ l'Ábújá òun fẹ́ wá yìí kó fọwọ́ múlé kó dúró tilé. so mo á bi wọn pé kí ni déètì dà. bàbá wa ń béèrè pé kí ni déètì dà lónìí. wọ́n sọ déètì yẹn. wọ́n sọ déètì. wọ́n pẹ́ àwọn àfáà ò tí ì gbowó oṣù wọn. bàbá ní àkọ́kọ́ ń táwọn kọ́kọ́ rántí táwọn fi béèrè déètì ni pé
àwọn àfáà Markaz ò tí gba owó oṣù wọn tó ṣù yìí. mo wá ní kán san owó yẹn. àwọn ní kí wọ́n san owó yẹn. mi ṣe wà l'Ábùjá nìyẹn. bí bàbá ti wà l'Ábùjá nù ni. mo dé. bàbá dé. ọ̀rọ̀ tún gùn lórí yẹn. ọ̀rọ̀ tún kù lórí èyí ni. ogun. ọ̀rọ̀ gùn lérí èyí ni. mo padà sí ilé. àwọn bàbá padà sílé. ààwẹ̀ ń bọ̀ ni. ààwẹ̀ ń bọ̀ náà ni è. a máa bẹ̀rẹ̀ ààwẹ̀ yẹn. ok ẹ jẹ́ kí n ṣe ìfìtàhíyà tafsir. bàbá ní bá ti fẹ́ bẹ̀rẹ̀ ààwẹ̀ ẹ jẹ́ kó jẹ́ mi ní sí ìjòkó tafsiri lọ́dún yìí. ń wàá pín. tí n bá ti sí ìjòkólẹ̀ rẹ̀ ń wàá pín. so mo bẹ̀rẹ̀ ìfìtàhíyà yẹn. bàbá bẹ̀rẹ̀ ìjòkó tafsiri àkọ́kọ́ ọjọ́ náà gbogbo wa náà la jòkólẹ̀ tá ń bẹ pẹ̀lú wọn kálukú rí pé àlàáfíà yìí ti dé. mo ṣàpín. nígbà mo pín àwọn tí wọ́n fẹ́ tí mo pín fún. bàbá pín tafsiri fáwọn tí wọ́n fẹ́ pín fún. àti jímọ̀. àti ìrun jímọ̀ ní àyín. àwọn àbúrò mi. àwọn tí wọ́n jẹ́ àbúrò bàbá. ni mo ní kàn ṣe. ní bàbá ní kí wọ́n ṣe. kàn ṣe tafsiri. kí wọ́n ṣe tafsiri. kí wọ́n ṣe kàn kí jímọ̀. kí wọ́n sì kírun jímọ̀. ìbẹ̀lẹ̀ lómi tí wàá ń wò pé òun ti ṣe tafsiri òun lòun fẹ́ kí jímọ̀ kíní kan gbá wọ́n ṣáà ń ṣe lẹ́lòmí bá ń ṣe tafsiri níṣe wípé olódi wọn ti lọ. lẹ́lòmí ló bá ṣe tafsiri níjọ́ náà bí ìgbà tó jẹ́ olódi babalágége ti lọ. ok ibi tí wọ́n fẹ́ ibi táwọn eléyìí tó fẹ́ gbà nìyẹn. ibi táyìn tún fẹ́ gbànú ibi ẹ̀fọ́kàn sínú ni. ọ̀dà wọn ṣe tafsiri mọ́. ọ̀dà ẹ̀sìn mi rẹ̀. àwẹ̀ tó tẹ̀lé yẹn ni wọ́n á sọ pé náà a fi dán wọn lẹ́nu wò ẹni tí wọ́n ń rò ní mo close ẹ̀. ló fà á àwẹ̀ tó tẹ̀lé yìí ni bàbá fi láwọn close ẹ̀ á ní ká fi tọ́ yín lẹ́nu wò ní bẹ̀tí nínú ọ̀rọ̀ yín nínú ìjòkólẹ̀ yín àrí gbọ́tọ̀ ní táwa ń rò ọ̀tọ̀ ní tẹ̀yìn ń rò àtìlẹ̀kùn tèṣí tó kọjá ni. bọ́rọ̀ ti rí nìyẹn. bí ọ̀rọ̀ ti rí nù ni. ìkánú ni. ẹni tó fẹ́ pàrọwà fún mi. ẹni tí ó fẹ́ pàrọwà fún bàbá tó fẹ́ bùn wọ́n sùúrù. òwe kan ni màá mú wa. òwe kan ni bàbá ó mú wá fún tọ̀hún kó gbà dání kó tó mọrú àrọwà tí ó pa fún wa. ọ̀rọ̀ náà ni pé ejòlá. ọ̀rọ̀ náà ni pé ejòlá. tẹ̀gbọ́ntàbúrò méjì kan wà. tẹ̀gbọ́ntàbúrò méjì kan bẹ. òjòlá yìí ni ó pọ̀ góòlù fún wọn. òjòlá yìí òun ni yóò pọ̀ góòlù fún tẹ̀gbọ́ntàbúrò yìí. wọ́n lọ tà á. òun ni wọ́n lè tà. wọ́n fi rí jíjẹ wọ́n fi rí mímu. òun ni wọ́n fi rí jíjẹ tí wọ́n fi rí mímu. ó wá dijọ́ kan. ìkánú àwọn tẹ̀gbọ́ntàbúrò yìí. ìkánú àwọn tẹ̀gbọ́ntàbúrò yìí. ló bá ronú pé èyí tó fi ń pọ̀ ẹyọ kan tó ń pọ̀ fáwọn yẹn. èyí tó fi ń pọ̀ ẹyọ kan tí ń pọ̀ fáwọn lójoojúmọ́ yìí. ó pọ̀ nínú ẹ̀. ó kú pọ̀ nínú rẹ̀. òun ó pa.
káwọn kú pa òjò láyìí káwọn lanu rẹ̀ gbogbo yìí tí ọmọ pọ̀ láyéláyé káwọn kó lẹ́ẹ̀kan náà. ọwọ́ tí wá tọ́jú gbogbo àti kíní ejò bá jáde sí wọn báyìí ó bá lù ní gbọ́ngbó lórí pọ́ùn. ejò náà bá jáde sí wọn bí tí máa pọ̀ ẹyọ kọ̀ọ̀kan fún wọn kọ́ pọ̀ níjọ́ náà ló bá lù ní gbọ́ngbó lórí. lòun náà bá san ọmọ ẹ̀ èyí tó lù ní gbọ́ngbó lórí yẹn ó bá ṣàn. èyí tó lù gbọ́ngbó lórí ìwọ̀nba oró tó kù lára rẹ̀ ló bá fi ṣan ọmọ tó lù gbọ́ngbó lórí yìí. ojú ejò yẹn ojú kan fọ́. ojú kan fọ́ lára ejò náà pẹ̀lú gbogbo tí wọ́n lù lérí ó fọ́ ojú rẹ̀ kan. èyí ọmọ yẹn òun kú. èyí ọmọ yẹn ńgbà tẹ́jọ yẹn kàn sí òun kú. ejò wọ́ lọ padà. ejò wọ́ lọ padà ibi tó fẹ́ rẹ́ ejò òun ló kọ́kọ́ lọ bẹ̀ ṣáájú kéjò tó wá. ọmọ tó ẹyọ kan tó kù tóun ò kún ìkejì ẹ̀ ló bá lọ bá ejò yẹn pé kó dákun àbúrò òun tó hùwà tí ó hù òun ló kúkú ṣe ó fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ jẹ́ káwọn padà sí báwọn ṣe ń ṣe tẹ́lẹ̀. ẹni tí ò kú náà àmọ́ ìyá méjì yìí ló wá lè bá ejò ìwọ̀n ń pàrọwà fún pé kó jẹ́ káwọn padà sí báwọn ti ń ṣe tẹ́lẹ̀ àbúrò mi tó dalẹ̀ rẹ ló ti wà níbi tó wà yìí jẹ́ kémi àti ẹ wá tún bẹ̀rẹ̀ ní tuntun. lẹ́jọ yẹn ní ó ti bọ̀. ejò yẹn ní ó ti bọ̀. o ò ní gbàgbé àbúrò rẹ tó kú. o ò ní gbàgbé àbúrò rẹ tó kú. òun náà òun ò ní gbàgbé ojú kan tó fọ́. òun náà ò ní gbàgbé ojú kan òun tó fọ́ àti jẹ àti mu iyì tó ń rí ọlá tó ń fòun rí aṣọ àṣírí tọ́lọ́ ń fòun dàbò ọ́ ló jẹ́ kó oníkàwọn padà sí báwọn ti wà kì í ṣe pẹ́mi tiẹ̀ náà ti mọ́ sóhun yányán gbogbo ọjọ́ tó bá rántí ikú àbúrò rẹ kí lẹ̀mí rẹ ọmọ sọ fún ọ nípa àwọn. ìjọ́ tóun náà bá rántí pé àwọn olóore tóun ṣoore fún tóun sì ń retí oore lọ́dọ̀ wọn ni wọ́n sọ òun lójú kan bóun ní kẹ́mi òun rí. Subhanallah wa bihamdihi subhanallahil azim subhanallah wa bihamdihi subhanallahil azim kalimatani habibatani ala lisani sakilatani fil حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم. نعم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا مولانا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Bàbá ní lónìí. ẹ jẹ́ á farabalẹ̀ ẹ jẹ́ á ṣe wọ̀. àwọn tá à ń ṣàròyé òun ká dákẹ́ torí ìtọ́ lọ́hùn. a ní bàbá ni wọ́n jẹ́ fún wa. a ní àwọn àlùfáà àgbà tó jẹ́ bàbá ni wọ́n jẹ́ fún wa a ní wọn lálejò lónìí. wọ́n ṣẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ti mọ̀ wọ́n. ọ̀pọ̀lọpọ̀ wa ti mọ̀ wọ́n. lọ́dọọdún
lọ́dọọdún ni wọ́n máa ń wá báyìí. ni wọ́n máa ń wá báyìí fún a bá ń ṣe tẹ̀fsíìrì. tí a bá ń ṣe tẹ̀fsíìr. àwọn ló ń pariwo. ẹ̀yin wo lẹ ń pariwo bàbá ní kí kálukú dá kẹ́kẹ́ farabalẹ̀ àti ìbùṣe bàbá ń bẹ́ ń jòkólẹ̀ níyì ẹ bọ̀wọ́ nu mọ́sálásí torí Ọlọ́run ẹ bọ̀wọ́ àyè yìí. ẹ jẹ́ farabalẹ̀ ọgbà yìí tẹ́ ń pariwo. sáwọn ọmọ wọn ni sáwọn ọmọ wọn ni. bàbá ní sáwọn ọmọ wọn làwọn tí ń pariwo ni ìwọ tó bá wà nú àwọn tí ń ṣàròyé ni afẹ́kọ̀ọ́ dákẹ́ mẹ́jọ akẹ́bí sí ọ. ẹ dákẹ́ torí ìtọ́lọ́hún kí kálukú ó sì sọ tí ọmọ sọ láàrin àwọn èèyàn àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ń bẹ láàrin yín bẹ̀rún àfẹ́ kó o sọdún bí tó ti jẹ sàárì àkọ́kọ́ Ramadan dákun torí Ọlọ́run. lọ́dọọdún làwọn bàbá máa ń wá tí kálukú wá sì ti mọ̀ wọ́n. tí wọ́n bá ní àkọ́bí. tí wọ́n bá jẹ́ àkọ́bí. tákọ́bí yẹn wà. tí àkọ́bí yẹn wà. tó ṣe é fi hàn. tó ṣe é fi hàn tó ṣe é fi yangàn tó sì ṣe é fi ṣe fáàrí lọ́mọ. àkọ́bí bàbá Sheikh Adam. àkọ́bí bàbá Mọ̀lánà Sheikh Adam. tẹ́nìkan ò gbáwájú. tí ẹnìkan ò gbáwájú rẹ̀. ẹ wo ẹ ṣá ẹni àwọn tó ń pariwo yẹn. bàbá ní ìwọ tó ń pariwo yẹn. ẹ kábùkù. lóde. ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ yí ọ ni ẹ jòkólẹ̀. Ali kí kálukú ó jòkó. Kálukú ó ọkùnrin jòkó. ẹgbẹ́ kò ní dáwọ̀ ẹ jòkólẹ̀. gbogbo yẹn jòkólẹ̀. wà lábúrò yín náà jòkó. sọ́dọ̀ alánàbí mo ṣòro ètò tiẹ̀ èyí tó ń wí. sọ́dọ̀ alánàbí yìí kẹrí má gbé pè má gba ìpè o sinmi ẹnu ẹ sẹ́m níbi tó wà yẹ má gbé pè o. jòkó ọkùnrin alákàrà yìí jòkó. wọ́n rọ̀ wá yìí ni. jòkó. ẹ wo òun fọlọ́hún bẹ̀ wọ́n. bàbá ní ọ̀fọlọ́hún bẹ̀ yín kẹ́ mọ́. ìwọ tó ń fọlọ́hún bẹ̀ wọ́n. bàbá ní ìwọ tó ń fọlọ́hún bẹ̀ wọ́n. ìwọ ni ìwọ ló fẹ́ wẹ̀ wọ́n kúrò. bàbá ní ìwọ ló fẹ́ wẹ̀ wọ́n kú o nínú tí wọ́n fẹ́ fara kó. má fọlọ́hún bẹ̀ wọ́n. má fọlọ́hún bẹ̀ anybody. má fọlọ́hún bẹ̀ anybody. à ń retí kí lẹ fẹ́ ṣe. à ń retí kí lẹ fẹ́ ṣe. njọ́dẹ̀ tí ń dàwọ̀ èèyàn síta ṣe la dákẹ́ bí ìgbà tí ọ̀sọ́rọ̀ ńlẹ̀ bá a bá wá yànnà náà rọ̀ fáwọn tọrọ òye kí ni láì fi ń bẹ̀. bá a bá ń gbọ́n tí ọ̀tẹ̀ ọlọ́run àǹfààní wà fún ọ láti bọ́ọ̀tà ẹnìkan òpè ọwá yìí ọbọ̀ọ̀tà wọ́ọ́rọ́wọ́. ẹ bá wọn yòókù wọn ni wọn àwọn náà sí ẹni tá à ń wí tó ń rán wọn iṣẹ́. ṣe báwọn ará yín náà lẹ́ni tá à ń wí yìí ránṣẹ́. tọ́ táwọn náà ń ṣe kíní sórí Facebook. tí kálukú náà bọ́ sórí social media tí wọ́n ń sọ̀rọ̀ sílé olóore tí wọ́n ń sọ̀rọ̀ sáyàfá wọn tí wọ́n ń tàbùkù àyè yìí tí wọ́n ń sọ̀rọ̀ sí babalágége. tẹ́ẹ̀dẹ̀ tí wọ́n ń sọ yí pé wọ́n ń bínú ẹ̀ ni. tí àwọn èèyàn sì ń sọ pé wọ́n ń bínú rẹ̀ ni wọ́n ń bínú oore rẹ̀ ni. kí là ń bínú bẹ̀. kí là ń bínú bẹ̀. sọ nǹkan tó ní tí mi ò ní jù lọ. sọ tó ní tí babalágége tòní ò ní jù lọ. alhamdulillah. èyí tó ga jù nù tẹ́ ẹ rí lára rẹ̀ tẹ́ ẹ fi ní wọ́n ń bínú rẹ̀ ìyà yín ló ti wá gbà ìyà yín láti fún un kí làwọn ń bínú lára rẹ̀. Markaz wa jẹ́bi tí ò ní irú rẹ̀ méjì ẹgbẹ̀sán irú rẹ̀ ń bẹ irú rẹ̀ kọ́ lọ́mọ sọ pé wọn ò lè rí irú wa yọ kúrò Markaz tó o bá yọra rẹ̀ nù ní ẹgbẹ̀sán irú rẹ̀ ń bẹ yà yín. masha Allah. alhamdulillah. ẹ ṣá mú ẹni tẹ bá rí tẹ fura sí. ẹni tẹ bá rí
tá a sì gbóòórùn rẹ̀ ń bí ọ̀rọ̀ rẹ̀ àbí ìṣesí rẹ̀ gbọ́dọ̀ tá à ń sọ yìí ń bí ọ́nú òsì fẹ́ dàrú ni tí ọwọ́ Ọlọ́run bá tẹ̀ ọ́ lábàámọ̀ pé kí ni mo lọ ṣe Markaz lónìí. ọ̀rọ̀ tó bá wúyàn lèyẹ́ lè sọ inú ilé rẹ̀ inú ilé wa la sì wà yìí ń tà sí ń sọ yìí tẹ́ Ọlọ́run lọ́rùn ó tẹ́ gbogbo àwọn tí wọ́n mọ̀dodo ọ̀rọ̀ lọ́rùn tí ó bá tẹ́ Ọlọ́run ọbọ̀ ta. wọ́n ti wá farabalẹ̀. Naam. bàbá wa Rájí Suleiman lọ́dọọdún ni bàbá náà máa wáyà yín bẹ́ẹ̀ bá sì lákọ̀ọ́ bí ọmọ tó ṣe é fi hàn tó sì ṣe é fi tọrọ. Àwọn ni bàbá wa. àwọn ni bàbá wa. Àkọ́bí tó dáa. àkọ́bí tó dáa. Tí ìpìlẹ̀ dáa. tí ìpìlẹ̀ rẹ̀ dáa. Wọ́n á ní obìnrin tó wú ẹsẹ̀ ìyàwó dà. wọ́n ní ẹsẹ̀ ìyàwó àbẹ́sẹ̀ obìnrin dá lẹ́dẹ̀ ọkọ rẹ̀. Òun làwọn míì fi wá wọlé. òun làwọn míì fi wá wọlé bẹ́sẹ̀ obìnrin bá ti dá lẹ́dẹ̀ ọkọ rẹ̀ ni àwọn míì tọ́dá náà fi máa wọlé. Kọ́lọ́n kó jẹ́ àrí wọn pẹ́. Ọlọ́run kó jẹ́ kárí bàbá wa náà pẹ́. Kọ́lọ́n má ti pa wọ́n báyìí. Ọlọ́run kó má ti pa wọ́n báyìí. Ó sì má ká àwa náà kúrò lẹ́yìn wọn. Ọlọ́run kó má ká àwa náà kúrò lẹ́yìn wọn. Sábà kí ni ká fi lé ẹ̀ náà? ألم نشرح ألم نشرح والضحى ألم نشرح والضحى ألم نشرح بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. آمين. Naam. Lẹ́yìn náà bàbá àdínní àkútè. lẹ́yìn náà bàbá àdínní àkútè. Àwọn náà wà níbí pẹ̀lú wa. àwọn náà ń bẹ ní àyín pẹ̀lú wa. Alhaji Moran. Alhaji wa Imran. Moran Triko. Imran Triko. Wọ́n wà níbí pẹ̀lú wa. wọ́n wà níbí pẹ̀lú wa. Ṣẹ́rí kódà èmi ò mọ̀ pé wọ́n máa wà níbí o. àwọn bàbá ò mọ̀ pé wọ́n máa bẹ ní àyín pẹ̀lú wa lónìí. Inú tí mò ń sọ yìí. nínú tí bàbá ń sọ yìí. Àwọn náà kópa tó dáa. àwọn náà kó ipa tó dáa púpọ̀ nínú ìṣẹ̀lẹ̀ yìí nínú àwọn tọ́lọ́hun ń lò láti dá ìdùnnú padà sára àwọn ọmọ kéwú ni bàbá yìí náà wà lára bàbá Lágége tòní. Àwọn àti àwọn nìkan. àwọn nìkan. Nígbà tí ẹnìkan náà ní òun fẹ́ kíní yìí òun ó ṣe nǹkan tí ó fi lọ. nígbà tẹ́nìkan ní kíní yìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá yìí. Ẹnjìnìà Hassan. ẹnjìnìà Hassan tọ́nà wọn ó ṣe ìtọ́jú àwọn ó ṣètò òwòsàn bí n tó ṣẹlẹ̀ yóò ṣe lọ. Wọ́n wá àwọn ni níbo làwọn mo dẹ̀ fẹ́ kúrò nulẹ̀. bàbá sì fẹ́ kú ònú ilé nígbà náà. Níbo mo á lè lọ. Àwọn ni wọ́n gbélé kalẹ̀. àwọn ni wọ́n gbé ilé kalẹ̀. Inú ilé tí wọ́n ní. nínú ilé tí wọ́n ní. Tẹ́nìkan kan ò ń gbé bẹ̀. tẹ́nìkan kan kì í gbé ibẹ̀. Wọ́n máa ń gbàlejò síbẹ̀ ni. wọ́n máa ń gba àlejò sílé náà ni. Kúkú wà ń bẹ̀. kúkú ń bẹ́ ń bẹ́. Ní kí lẹ́ ń pè? Níkòyí. Níkòyí. Ibẹ̀ ni mo wá lọ.
ibẹ̀ ni bàbá lọ nígbà náà. ẹnjìnìà Hasan yìí ó gbé dókítà wá. ẹnjìnìà Hasan yìí wọ́n gbé dókítà wá bẹ̀ wá bá bàbá gbà náà. so irú dáadáa bẹ́ẹ̀ ni. irú dáadáa bẹ́ẹ̀ yẹn. mo wá sọ nígbà tí mo dé. nígbà tí bàbá darí dé bàbá sọ nígbà náà. pé ó máa ń fún mi lówó. pé wọ́n máa ń fún bàbá lówó wọ́n máa ń tọrẹ fún wọn. yìnyín kó lè ṣe mí ni. ìyẹn bàbá àdínì Alhaji wa Triko wọ́n máa ń fún bàbá lówó ìsọjáde ni yìnyín kẹ́ni ó lè ṣe mí ni. làwọn èèyàn bá kóbò wọn. làwọn èèyàn bá kóbò wọn bí wọ́n ti gbọ́ ni pé a sì kí ń bẹ lọ́wọ́ rẹ̀ Ọlọ́run sì rán níṣẹ́ ìdùnnú sí bàbá làwọn èèyàn bá kóbò tọ̀hún. náà bá bẹ̀rẹ̀ sí gbowó oríṣiríṣi kíní. so ìyẹn bẹ́ẹ̀. èyí ń bẹ́ẹ̀. ìpín tí wọ́n ṣe ń bẹ̀ kò kéré níbi tí wọ́n náà. ipa tí wọ́n kó ìpín tí wọ́n sì gbé ń bẹ̀ kò kéré níbi ìṣẹ̀lẹ̀ náà. nípìn dáadáa. nípìn dáadáa. Ọlọ́run bá kó bá ṣe dáadáa fún wọn. Ọlọ́run kó bá ṣàlékún dáadáa fún wọn. ọlá Al-Qur'an. ọlá Al-Qur'an. ọlá inna a'tainaka. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Àmín. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف آمين.